Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà dé ẹwà gbogbo lè kọ́? Èyí tó lágbára o. Wọ́n ní àǹtí wa wọ́n ná bara jẹ́. Wọ́n ná ní pẹ̀lú gbogbo bí àwọn ṣe fi àwọn ọmọ àwọn sílẹ̀ fún Kabiyesi. Àwọn fi ọkọ àwọn sílẹ̀ fún Kabiyesi. Gbogbo nǹkan táwọn ní làwọn fi sílẹ̀ fún Kabiyesi. Ṣùgbọ́n Kabiyesi wọn ò rí tàwọn rò. Wọ́n dojú tàwọn. Wọ́n láǹtí wá sunkún gan ni o. Jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Àǹtí wa wọ́n sọ̀rọ̀. Wọ́n ní ìgbà tí àwọn meet Kabiyesi, wọ́n ní Kabiyesi, wọ́n ní wọ́n promise àwọn wípé àwọn máa fi ọkàn àwọn balẹ̀. Wọ́n ní time yẹn, wọ́n ní Queen Naomi post sí orí social media wípé àwọn ti fi Kabiyesi sílẹ̀. Wọ́n ní àwọn dẹ̀ sọ fún Kabiyesi pé tí Queen Naomi ò bá mú post yẹn balẹ̀, àwọn ò ní wá sí inú palace láti fẹ́ Kabiyesi. Wọ́n ní ìgbà tí Queen Naomi dẹ̀ wá mú post yẹn balẹ̀, nǹkan tí àwọn fi wá sí inú palace nìyẹn láti fẹ́ Kabiyesi. Wọ́n ní ṣùgbọ́n àtìgbà táwọn ti fẹ́ Kabiyesi, wọ́n ní Kabiyesi, wọ́n ní wọ́n fi àwọn lọ́kàn balẹ̀ o. Wọ́n ní Kabiyesi ò fi àwọn lọ́kàn balẹ̀. Wọ́n ní àwọn dẹ̀ fi ọkọ àwọn sílẹ̀ fún Kabiyesi ni. Àwọn fi àwọn ọmọ àwọn sílẹ̀ láti wá sínú palace. Ẹ̀yin èèyàn lé allegedly bí àǹtí wa bí wọ́n ṣe wí nìyẹn. Àǹtí wa wọ́n ní àwọn lóyún fún Kabiyesi. Wọ́n gbé gbogbo àwọn obìnrin ìgbéra dìde kan wá bá wọn bá Kabiyesi sọ̀rọ̀. Wọ́n ní ṣe ni Kabiyesi lé wọn síta nítorí pé wọ́n sọ wípé àǹtí wa gbogbo ìgbà tó dé palace ó wà nice sí àwọn family Kabiyesi. Wípé kò ṣe nǹkan tí ó lè fa kí Kabiyesi máa treat ẹ̀ báyìí, pé kí ló dé tí Kabiyesi máa treat ẹ̀. Kabiyesi wọ́n lé wọn kúrò nínú palace wọn. Ṣùgbọ́n àǹtí wa wọ́n ní gbogbo ìgbà Kabiyesi ò ní sọ̀rọ̀ any person. Kò sí ẹni tí Kabiyesi really show love sí àfi Queen Naomi all the time. Ṣùgbọ́n ìfẹ́ òtítọ́ ló ń lékè. Ẹ ti wò pé relationship yẹn ti parí. Lóòótọ́ Kabiyesi lè promise yín ní heaven and earth. Ọkùnrin ni Kabiyesi náà. Kabiyesi ọkùnrin ni wọ́n. Ọba ni wọ́n dẹ̀ bá lórí ohun gbogbo ni.
ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé pé nǹkan kan wà tó jẹ́ pé kò common. Òun dẹ̀ ni ìfẹ́ òtítọ́. Wọ́n ní ìfẹ́ òtítọ́ ó máa ń lékè ni. Ìfẹ́ òtítọ́ ó máa ń lékè. Lẹ́yìn ìgbà tí gbogbo yín tẹ́ fẹ́ kábíyèsí tẹ́ di olórí, ẹ sọ fún mi. Àfi tí ẹ bá fẹ́ parọ́ lókù, ẹ sọ fún mi. Ta ló ní happiness nínú gbogbo yín? Ta ló ní ìfọ̀kànbalẹ̀ nínú gbogbo yín nínú pálásì? Lóòótọ́ ẹ lè máa jáde, ẹ lè máa lọ outing, ẹ lè máa lọ function. You want to tell me you have true happiness in that palace? Ní ìsìn, Sisi YM jáde ó ń sọ̀rọ̀. Ìpín yẹn kábíyèsí ò sọ pé bó ṣe máa rí nì. Ṣé kábíyèsí ló ní kó fi ọkọ ẹ sílẹ̀ ni? Ṣé kábíyèsí sọ fún ẹ pé fi ọkọ ẹ sílẹ̀? Kábíyèsí ò lè ever sọ pé kó fi ọkọ ẹ sílẹ̀. Ìwọ ló fẹ́ fi ọkọ ẹ sílẹ̀. Ibi tí àwọn obìnrin mi tí wọ́n ti gbọ́n nìyẹn. Ó fi ọkọ ẹ àtàwọn ọmọ ẹ sílẹ̀ láti wá sínú palace for what? Abiyamọ tòótọ́ kò ní ever fi ọmọ ẹ sílẹ̀. Kò ní ever fi ọmọ ẹ sílẹ̀ fún ọjọ́ kan. Ọ̀rọ̀ yìí lágbára o. Ọ̀rọ̀ yìí lágbára. Àtìgbà tí ẹ ti wá fi ọkọ àtọmọ sílẹ̀, kí ni kókó nínú pálásì yẹn? Kí ni kókó? Kábíyèsí ní òun fẹ́ gba ìyàwó àtọmọ padà ní wàhálà bá yín. Ìwọ ń lérí òun léka. Ó gba church Queen Naomi lọ. Ó ní wọ́n lògùn fún kábíyèsí ni. Ìgbà tó yẹ pé iṣẹ́ ti tẹ̀yìn nìyẹn, yín ò mọ jogun lọ. Tí ò máa ń ṣe pé ẹ̀ ń ṣoògùn every time, ẹ̀ ní máa ṣẹ́ pé èèyàn kan ń ṣoògùn. Ẹ̀ ní máa léèyàn kan ń ṣoògùn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní àǹtí wa wọ́n ló ń sọ pé kábíyèsí betray òun o. Pé gbogbo nǹkan tí kábíyèsí sọ fún òun pátápátá kò sí èyí tí kábíyèsí máa ṣe nínú ẹ̀. Pé kábíyèsí fún un ní assurance wípé tóun bá fi ọkọ òun àtọmọ òun sílẹ̀, àwọn ò ní dáhùn. Wọ́n ní ṣùgbọ́n ní ìsìn, wọ́n ní kábíyèsí ò ní time fún òun. Kò show love, kò show affection, kò show anything fún òun, kò kí à ń pa òun mọ́. Pé the only thing tí kábíyèsí kí à ń pa òun ni Queen Naomi. Pé bí kábíyèsí ń sùn Queen Naomi ní bọ́ ń jẹun Queen Naomi ní páwọn òrérú ìfẹ́ báyìí rí o. Wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Naomi, wọ́n lọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi pé Queen Naomi ń ṣoògùn sí kábíyèsí. Ẹ̀yin imagine bí a ṣe gbọ́ nìyẹn yẹn ará ilé. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ìfẹ́ òtítọ́ ó máa ń lékè. Gist ta gbọ́ níta ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá ayé á bá lọ. Please share this video, like and subscribe. God bless you all.